أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على إمام المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه وذرياته إلى يوم القيامة. أما بعد. مدعوكم أولون الحمد لله. إكاتي كما بنبا محمد صلى الله عليه وسلم. إكنا كما وعدوا تيلكا gbogbo àwọn ẹni Ọlọ́run, àwọn ànábì Ọlọ́run, àwọn òbí dáadáa tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Àwọn tí wọ́n ń bẹ láyé nínú àwọn òbí wa, àwọn àfáà wa, àwọn olùkọ́ wa, Ọlọ́run dákun tó tẹ̀lé kankan. Mo ń kí gbogbo ẹni tó ń wù mí káàkiri ayé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin àwọn mùsùlùmí kan àtàwọn kìrìsìtẹ́nì kan, tó ṣe wípé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí ń gba mi lójú yẹn ni, ọ̀rọ̀ tí ò ṣe máa bá lẹ́nu onígbàgbọ́ dáadáa kan ni. Kí ni nǹkan náà? Nǹkan náà Christian kan tí wọ́n ń pè ní Pastor Genesis, Christian ni lóòótọ́. Ó ṣe nǹkan tó lágbára kan tí nǹkan náà sì dáa. Nǹkan yẹn dáa, àmọ́ àwọn èèyàn wò pé bóyá Christian, why are you people criticizing our Muslims? Why are we criticizing? Why? This guy has done well. He has done well. Nǹkan tó ṣe ni ó fi hàn wípé ìjẹ́ ni Ọlọ́run bẹ lára rẹ̀ ni. Torí pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe nǹkan rẹ̀ tó àtàlélà, irú ẹni bẹ́ẹ̀ èèyàn Ọlọ́run ni. Ó wá lè jẹ́ lẹ́ṣẹ̀ o láwọn àyè kan, ẹni Ọlọ́run ni. Torí pé nǹkan tán ní ṣe yìí, àwa mùsùlùmí táwọn sọ pé ó fi ń pípẹ́ sí, ó fi ń pa àwọn èèyàn sínú nǹkan tí ń ṣe ni. Wáyé táwa náà ò fi ṣe tí ń ṣe ni tó dání. Torí pé n tó ń ṣe ní nǹkan tó dáa ní tá a sì mọ̀ pé n tó dáa ní kíyàn náwó fún nǹkan, kíyàn náwó fún yẹn, kíyàn kó yànjú, kíyàn máa bọ́ yẹn, n tó dáa ní. Wáyé táwa náà ò ṣe ṣáà lówó lọ́wọ́ ni. Ibn Abbas radiyallahu ta'ala anhu ó sọ̀rọ̀ kan, ó ní la yuzhidannaka fil ma'ruf kufru man kafara fa innahu yashkuruka alayhi ma lam tastani'u alayhi. Má jẹ́ kí nǹkan táwọn èèyàn sọ, Pastor Genesis, má jẹ́ kí nǹkan táwọn èèyàn sọ nípa rẹ̀ kó dẹ dúró níbi orí tó ń ṣe ohun tọ́lọ́ ń fẹ́ ló ń ṣe. You are a Christian, accepted. I'm a Muslim. Then we don't have the chance to criticize anybody. Ohun tó bá kù díẹ̀ káàtó ní ká sọ. Ó jẹ́ Mùsùlùmí, èèyàn kan jẹ́ Christian, kò ní nǹkan tí òun ń ṣe gan-an Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ. Irọ́, ìgbàgbọ́ lọ́kàn wà o. Ohun tó bá kù díẹ̀ káàtó, àwọn tí wọ́n ń pe Ọlọ́run ní mẹ́ta lọ́kan, òun lásọ. Inú ọ̀rọ̀ bọ̀bọ̀ ìtẹ́mi gbọ́, èmi ò sì gbọ́ kó sọ orúkọ bẹ́ẹ̀ ni. Kí ló wá dé? Ibn Abbas sọ̀rọ̀, àti ẹ̀yin tẹ́ tún jọ bẹ́ẹ̀ tẹ́ máa ń náwó fún yàn, ẹ má dúró. La yuzhidannaka fil ma'ruf kufru man kafara fa innahu yashkuruka alayhi ma lam tastani' alayhi. Gbogbo àwọn tẹ́ ń ṣe nǹkan ní fún, wọn ò ní ṣépè fún yín o. Ẹ má gbọ́ ohun táwọn èèyàn sọ nípa yín o. Innal karima man talafata hawlahu wa innal la'ima da'imu at-tarfi aqwadu. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ náwó olówó inú ẹ̀sìn mùsùlùmí, wáyé tẹ́ ṣe nǹkan ṣe ní táwa ń bú wọn. Wáyé táwa mùsùlùmí máa ń ṣe nǹkan báyìí ni, wáyé táwa máa ń ṣe báyìí náà. Why? Kí ló dé? Àtò yẹ kó ojú kan náà. Islam ń gbòòrò sí ní àwọn Mùsùlùmí àkómítà wa. Kí ló dé? Ẹni tó wá pa àwọn èèyàn jọ tó wá náwó fún wọn àti wá ń bu, subhanallah. Kí ló dé? Ẹjá ronú. Àwọn tẹ́bí ń pa, báwo ni wọ́n ti kírun? Àwọn tí wọ́n ti rí kankan jẹ, báwo ni wọ́n ti kírun? Ẹjá ronú àwọn Mùsùlùmí. Ẹjá ronú àwọn Mùsùlùmí. Lóòótọ́ àwọn kan ń ṣe ìnáwó, àwọn kan fáwọn èèyàn lówó, liyasuddu an sabilillah, bẹ́ẹ̀ ni lóòótọ́.
bẹ́ẹ̀ ni lóòótọ́ àmọ́ kò ń ṣe bí irú ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí tó lè mi dìdí lọ gbọ́rọ̀ ẹ̀ láàárọ̀ yìí ni pé kí ni nǹkan tẹ̀ ní wí náà torí mo ráwọn kan tí ń post ẹ̀ tí wọ́n ń bu àfọ̀jámì àmì ọlọ́run ìyẹn ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé tó ṣe ní ó fi help humanity ni yes of course ó rí sọ kò sí wí òótọ́ ni náà mélòó mélòó ẹni tó ti di Christian torí kò rí nǹkan kan gidi ṣe kò rówó ná ó sì ń lọ mọ́ṣáláṣí mélòó mélòó nígbà tó wá gbọ́ pé àwọn kan ń pín owó níbì kan ẹ dákun àwọn tí wọ́n lọ nẹ̀ láti ibẹ̀ lọ lè di Christian àwọn tá a jẹ́ mùsùlùmí náwó tá a náwó lọ́wọ́ nù Islam yìí wáyé tá a lè náwó wáyé tá a lè náwó ohun tí Prophet Genesis ṣe ni wàláhì ọlọ́run ó san lẹ́san rẹ̀ àpẹẹrẹ pé ẹni ọlọ́run sínú àmọ́ àníyàn rẹ̀ ìrẹ́ Prophet Genesis ẹ dákun fídíò yẹ bá mi share rẹ̀ dọ́dọ̀ rẹ̀ kóun náà wá gbọ́ ká ní àníyàn rẹ̀ ò dáa tó fi ń ṣe ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ o ká nítorí ọlọ́run ṣe ń ṣe lóòótọ́ ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ̀ o ọlọ́run ó sì sun ẹ́ lẹ́san ẹ̀san tó jẹ láyé tó sì jẹ lákìyámà lọ́lọ́run ó sun ẹ́ nítorí dé yìí ń fẹ́ ṣe ń ṣókí àwọn táà ń bú wọn ẹ má bú wọn mọ́ o tẹ́bá ní pé torí pé ó ń pa àwọn mùsùlùmí sínú ìjọ rẹ̀ ni ẹ̀yin náà pe àwọn mùsùlùmí ẹgbẹ́ yín sínú ìjọ yín pẹ̀lú owó tó ń fún wọn ni a lè ṣe torí dé yìí please stop criticizing please. Assalamu alaikum.